ọkùnrin nínú láìvù rẹ̀ ó sì lè ní ọkọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ society wa ni wọ́n sọ gbogbo ẹ̀ di bàbàrà kò sí nǹkan tó ní kí ìyá kí arúgbó kó má ní ìbáṣepọ̀ then fún àwọn ọkùnrin táwọn náà jẹ́ arúgbó a ti sọ̀rọ̀ nípa andropause àwọn ìwé mi máa ń pè ní menopause in men ó jẹ́ stage tó yẹ pé the way bí ara ṣe ń ṣiṣẹ́ the way bí ara ṣe body androgen pẹ̀lú testosterone àwọn obìnrin ló ní estrogen àti progesterone ọkùnrin ló ní androgen àti testosterone so at andropause too at old age level tí ara fi ń produce androgen àti testosterone ó ti ṣe kí ni ó ti drop and because of that there will always be reduction in the urge then there will be loss of psychogenic erection there are diseases kan wà tó máa ń wà associated with old age the likes of varicocele disease varicocele yẹn ó ní the droppage of the chromosomal cell ó ní pẹ́ẹ́rìpẹ́ ẹpọ̀n wọn máa ń já wálẹ̀ then peyronie disease ó ní curved erection ṣóyè wá then loss of psychogenic erection gbogbo ìgbà míì tó yẹ pé ìgbà míì ọkùnrin míì á kàn rí picture á kàn rí ọmú á rí ìdí ara wọn powerful erogenous zones yẹn tó pẹ́ á dìde kò ní sí gbogbo yẹn mọ́ gbogbo nǹkan tó ń ṣàkẹ́ nígbà kékeré kò ní ṣàkẹ́ mọ́ á dẹ̀ sọ àwọn ìyàtọ̀ mẹ́ta gbòógì tó wà láàrin menopause àti andropause àkọ́kọ́ a sọ wípé gbogbo obìnrin tí ń bẹ láyé ló máa experience menopause àmọ́ kì í ṣe gbogbo ọkùnrin ni ó experience andropause in other words kò ń ṣe gbogbo ọkùnrin ní libido ẹ̀ máa drop at old age títorí ẹ̀ ló ṣe jẹ́ pé bá a ṣe lè tẹnumọ́ obìnrin a lè tẹnumọ́ ọkùnrin bẹ́ẹ̀ torí àwọn ọkùnrin míì wà tó yẹ pé at the age of 60-70 tó bá ṣe fẹ́ ọmọ sísí yẹn ò lè jìyà okó even ó fẹ́ bàbá 60 àwọn bàbá míì wà bẹ́ẹ̀ wọn kàn wọ́pọ̀ ni but wọ́n exist tó yẹ pé tán bá pé 50 and above wọ́n sì máa strong ìyàtọ̀ àkọ́kọ́ nìyẹn kì í ṣe gbogbo ọkùnrin ni ó experience andropause àmọ́ gbogbo obìnrin ni ó experience menopause the andropause is not equal to infertility the fact wípé libido ọkùnrin ti drop kò mí ìpọ́kùnrin ò lè bímọ mọ́ bẹ́ẹ̀ ní ti obìnrin menopause is equal to infertility obìnrin tí ò bá ti rí nǹkan oṣù ẹ̀ mọ́ kò lè bímọ mọ́ nìyẹn ó kàn máa gbádùn okó lọ ni ó máa dókó lọ ní lálàáfíà kò ní sí bẹ̀rù oyún níní mọ́ ṣùgbọ́n andropause ò mí pé ọkùnrin ò lè bí ọmọ mọ́ then another third difference tí ń bẹ níbẹ̀ ni pé andropause máa ń ṣẹlẹ̀ gradually ní andropause àmọ́ menopause ní tiẹ̀ ẹ̀ẹ̀kan náà lójijì in less than 12 months or within 12 months obìnrin á kàn déédéé rí i pé òun ò rí nǹkan oṣù òun mọ́ ó sì ti dá páí náà nìyẹn bẹ́ẹ̀ ọkùnrin kódà kí libido ẹ̀ drop kó jẹ́ pé kó ẹ̀ ò fi bẹ́ẹ̀ bó ṣe lè ṣe kò lè ṣe tààrà bíi ti kékeré mọ́ ìwọ̀nba tó lè ṣe yẹn náà ó sì lè dánmọ́ ṣóyè wa then so a sọ wípé androgen àti testosterone ló drop fún àwọn ọkùnrin tó fi di wípé àwọn náà experience droppage in their libido then in tó tún wá máa ń characterize ẹ̀ ó ní fatigue stress tiredness weakness and so on then báwo wá ni obìnrin ṣe lè ran ọkùnrin ní ọwọ́ ní àkókò arúgbó wọn àkọ́kọ́ ni wípé wọ́n ní you can do fellatio èèyàn tó bá lè ṣe fellatio bẹ́ẹ̀ lómi àlóhùn ò lè ṣe tẹ́ ẹ̀ bá dẹ̀ lè ṣe there is no wahala then target early morning because at that early morning ìgbà yẹn ni àwọn hormones yẹn máa ń wà at the peak of their secretion then ìgbà yẹn wọn tí ì ṣe wàhálà kankan ẹ má gbàgbé pé àwọn bàbá tó ti dàgbà tó ti pé bíi 70 and above ó ti weak with all indication physically gan ẹ ti mọ̀ pé ó ti weak so that is the reason why ẹ target àárọ̀ ṣe mọ̀ pé ńgbà tá a sọ̀rọ̀ nípa òbòdájí a ní òbòdájí òun ló wúlò fún ọpọlọ ọkùnrin jù ó ní the best jù ó tún dáa fún àwọn arúgbó náà nítorí wípé bó tiẹ̀ jẹ́ wípé androgen àti testosterone gan ti drop ìwọ̀nba kì í sàṣe pé ó gbẹ tán dry ó wà kò kàn pọ̀ ní ìwọ̀nba tó kù yẹn àárọ̀ náà ló máa wà secreted bí tán bá ní ẹ̀rùn ti yán o ẹja wá lọ pọn mi omi tẹ́ ẹ fẹ́ lọ pọn yẹn tẹ́ ẹ bá lọ dẹ̀sùn ẹ̀ nídàájí ẹ rí wípé ẹ rí omi pọn ju pé kẹ́ ẹ lọ lọ́sàn-án nígbà tó ti máa rẹ omi yẹn gbogbo èèyàn á ti pọ́n so àárọ̀ ìwọ̀nba tó rọra secret tó rọra rẹjọ yẹn you can make use of it so in order to help ọkùnrin tó ti di arúgbó ẹ máa gbìyànjú láti dó wọn ní àárọ̀ tó bá fẹ́ dóbò láàárọ̀ ẹ máa gbà fún wọn even at their age because àárọ̀ yẹn wọn ti ṣe wàhálà wọn ti overwork ara wọn ẹja lọ like ká love
wọn tí over ẹja tẹ like tẹ love, wọn tí overwork ara wọn, kò tí ì sí wàhálà, gbogbo ara wọn ṣílẹ̀. So ìrànlọ́wọ́ àkọ́kọ́ tí obìnrin lè ṣe fún àwọn ọkùnrin arúgbó nìyẹn. Then you can guide them inside. Only there is a way tí obìnrin lè fi guide láti mú wọn, láti jẹ́ kí wọ́n lè feel trapped, so that organ wọn á lè feel trapped sí ara rẹ̀. Then wọ́n ní you can flex your muscle to grip him. Wọ́n ní bí obìnrin ṣe lè flex vaginal muscle wall ẹ̀ in order to do what? Láti lè grip organ ọkùnrin yẹn, láti lè fi dúró. Ẹ má gbàgbé pé erection yẹn ò dàbí ti tàtijọ́ mọ́, so ìwọ̀nba tó bá kù níbẹ̀ náà ni you will help to work on it. Ṣóyẹ wa. Then wọ́n ní ẹ má jẹ́ kí wọ́n lo oògùn kankan, ẹ máa fún wọn ní ẹ̀fọ́, fruits, èso bí àwọn apple, tabade banana náà ní potassium lára, òun náà dẹ̀ diabetes nítorí pé ó máa ń dùn bákan bákan. You can just concentrate on apple, cucumber, ṣóyẹ wa, tó gba àwọn nǹkan yẹn. Then vegetables, the likes of bitter leaf, ẹ lè gbé ewúro. Ẹ jẹ́ kí vegetable máa pọ̀ nínú oúnjẹ àwọn bàbá yẹn, so that a lè ràn wọ́n lọ́wọ́, because gbogbo àwọn dídó tá à ń sọ yẹn, àwọn ọkùnrin ni wọ́n ń ṣe kíni, ni wọ́n ń ṣe iṣẹ́. Ẹ sọ pé ìbálòpọ̀ fún celibate. A celibate is somebody who is saying no to union and sexual intercourse. So for a celibate, there is no sex at all. If a celibate want to do sex, he or she should go and marry. There is no sex for celibate, because celibacy itself means saying no to marriage or sexual intercourse. So but a celibate can change his or her mind later depending on his or her intention. So wọ́n ní don't let them take drugs. Adẹ̀tí sọ gbogbo àwọn bàbá àgbà, gbogbo àwọn bàbá arúgbó tẹ́ ẹ̀ gbára lẹ̀ fún yìí, ẹ̀ ń fọ́ọ̀sì wọn láti lọ bá àwọn ọmọdé ni. Àwọn ọmọdé, àwọn sisi tí wọ́n sì lọ ń bá yìí, wọ́n ṣe kí ni, wọn ò ní ẹ̀mí, wọn ò ní gùn, nítorí wípé agbára àwọn ọmọdé yẹn ṣì pọ̀. Àfi tí bàbá yẹn bá jẹ́ èèyàn kan tó jẹ́ exceptional person, tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fún ní grace débi wípé ó lè ṣe kí ni, ó lè accommodate ọmọ kékeré lè ní ojúṣì, lè ní appetite ọmọdé, and àwọn tó máa ń rí bẹ́ẹ̀ yẹn wọ̀n kì í pọ̀. Ṣóyé wa. Then a sọ̀rọ̀ nípa varicocele disease, ó ní àwọn disease àwọn àgbà tó ẹ̀pọ̀n wọn máa ń já wálẹ̀. Then peyronie disease, then loss of psychogenic erection, gbogbo àwọn nǹkan yẹn. Then the advice is that àwọn ọkùnrin tí wọ́n bá ṣì wà ní Ṣàngó-Òde, obìnrin tó mọ̀ pé ọwọ́ rẹ̀ ló máa darúgbó sí, obìnrin tó máa darúgbó sí lọ́wọ́, tètè ṣe dáadáa sí. Ìwọ̀nba tó bá tẹ̀ mọ̀ wípé o fẹ́ ṣe nǹkan, má lọ ṣe nǹkan tó máa fi wound conscience obìnrin yẹn, because tó o bá jọ́wọ́ ẹ̀ ló máa darúgbó sí, tó o bá débẹ̀ tán ó lè má ṣe, ó lè gbogbo àwọn nǹkan, because ẹ máa ṣe fẹ́lá show, ẹ máa ṣe gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí, tí ò bá sí fẹ́, tí ò sí primary interest, tí ò sí nǹkan tóbìnrin yẹn bí good memory tó lè mọ rántí pé ń gbò kúkú wà ní Ṣàngó-Òde, èmi náà ni mo wúlò fún, ó kúkú wúlò fún mi. Kò sí bóbìnrin ṣe lè ṣe gbogbo àwọn nǹkan yìí, because initially gan obìnrin gan personally libido tiẹ̀ gan ti drop náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Then kò sí sùnmùsùnmù kankan mọ́, kò sí dryness, by nature gan kò wú obìnrin ń ṣe mọ́ at that particular time. Bẹ́ẹ̀ nítorí wípé ó ní ọkọ nílé, ó sì ní obligation láti fulfill. Ìlàsẹ̀ ń sọ wípé ó ṣe pàtàkì kí a mú ẹ̀kọ́ yìí wá, so that andropause is real. Andropause ó really dáadáa, dó kí ṣe gbogbo ọkùnrin ní ó experience ẹ̀, but it is very very real. Therefore ọkùnrin gbọ́dọ̀ tọ́jú ara rẹ̀, kó tọ́jú obìnrin rẹ̀, especially obìnrin tó darúgbó sí. Tó bá mọ̀ pé oníyàwó tó pọ̀, bóyá o jẹ́ polygamist, ntọ́ bá ti mọ̀ pọ́wọ́ ẹ̀ lọ́ darúgbó sí tó ṣùọ̀ fún ọ, tètè tọ́jú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn inú ilé náà lọkùnrin sì máa ń darúgbó sí. So okó tóbìnrin tó ò jẹ́ kó gbádùn rẹ̀ nígbà tó wà ní Ṣàngó-Òde, okó yẹn ò wúlò fún, o lè wá gbedé nígbà tó darúgbó tán, tí o gbogbo ṣùmùṣùmù ẹ̀ líle ẹ̀ ò lè pẹ́ mọ́, kò lè dàbí tìgbà kékeré mọ́, kó wá fi pé irú obìnrin yẹn á gbà fún ẹ, o máa ní problem. Àwọn bàbá àgbà tí wọ́n mọ̀ ní ìyàwó àwọn ògbà fáwọn ọmọ yẹn, kì í ṣe gbogbo ìgbà náà ló jẹ́ pé àwọn obìnrin yẹn mọ̀ ṣe kà ìwà táwọn bàbá yẹn ti wù nígbà kékeré.
òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yẹn fi ń ṣe bẹ́ẹ̀. So a dẹ̀ ń sọ̀rọ̀ nípa forgiveness àti repentance pé kí a máa dáríjì àwọn tí wọ́n bá ṣẹ̀ wá so that gbogbo àwọn nǹkan yẹn kò fi ní máa fa wàhálà. So nǹkan tí a mú wá nìyẹn. Kò sí retirement age fún dídó. Tóbìnrin á fi darúgbó, obìnrin lè máa dóko. Tọkùnrin á fi darúgbó, ọkùnrin náà lè máa dó òbò, nítorí wípé dídó ó jẹ́ natural gift tí Ọlọ́run fún mankind. Òun la ṣe ń sọ wípé ó wà fún àwọn tí wọ́n ti gbé ìyàwó, tí wọ́n ti marry, ṣóyè wa, òun ni dídó wà fún. Then à ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin míì wà tí wọ́n ní ọkọ mọ́, tán wà tẹ́ pé wọ́n ní ọkọ. Tí obìnrin bá wà tí ò ní ọkọ, bóyá arúgbó ni o, bóyá ọmọdé ni o, bóyá